ti lọ èmi ò fi yọ̀ wọ́n o ó fi ń gbọ́ orúkọ rẹ̀ gan ni ẹni ẹ̀dọ̀ ṣànádà o wọ́n ti kú wọ́n ti lọ ẹni àjọṣọ ni o wọ́n lè dọ̀la ká má rí mọ́ kò gbowó kò gbọ́ bí o kò gbọ́ kankan lọ́wọ́ mi Olúwa òun á ló dá mi sí ẹgbà nǹkan lọ́wọ́ mi kì í ṣe mi mọ̀ ọ́ ṣe rárá kì í ṣe agbára mi Olúwa kì í ṣe títóbi mi o lẹ fi dá mi sí o bàbá Àtàbàtúbú Ẹlẹ́dùmarè mo gbé ọ̀gá mo ṣe báyìí jígbéni gbọ̀rànjọ̀ràn gbàngbọ̀ngbà fẹ́fẹ́fẹ́fẹ́ gòdògbà àwúwo má ṣe é gbé àwúwo bí àtẹ̀rẹ̀ kẹ́ni ọ̀pá tí nìkanlẹ̀ ó kọ̀ ọ̀run ọba tó ń gbénú òkun yìnbọn ọba tí gbogbo ayé fara tì tí ó fara tó ń kóhun ọ̀dà nìkan ṣèjọba igi lẹ́yìn ọgbà mi mo gbé ọ̀gá títí ayé ni wọ́n máa gbé ọ̀gá sẹ́ títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ Olúwa o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé ẹ̀yin ni bàbá tó tó bàbá Jésù ni bàbá tó jù bàbá lọ ẹ̀yin ni bàbá tó tó bàbá Jésù ni bàbá tó jù bàbá ẹ̀yin ni bàbá tó dá wá sí àgbà oyè Ọlọ́run àwọn ọmọ ogun títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ Olúwa o ẹ̀yin ni bàbá tó jù bàbá lọ ẹ̀yin ni Olúwa Jèhófà ẹ̀yin ni Olúwa ọba wa pariwo ẹ̀yin ni Olúwa o Jèhófà ẹ̀yin ni Olúwa ọba wa mélòó ni mẹ́ka nínú oore rẹ bàbá mi o ẹ̀yin ni Olúwa ọba tó dá mi sí ẹ̀yin ni Olúwa Jèhófà o ẹ̀yin ni Olúwa ọba wa ẹ̀yin ni Olúwa tó dá wa sí o ẹ̀yin ni Olúwa ọba wa ẹ̀yin ni Olúwa Jèhófà ẹ̀yin ni Olúwa ọba wa hallelujah ọpẹ́ mi àti ẹ ṣètẹ́wọ́gbà alágbára lọ́lọ́run kò sóhun tí ò lè ṣe kí lóhun tó dojú rúnú ayé mi àti ẹ Ọlọ́run tó dé ayé àti ọ̀run máa tutù ayé mi àti ẹ máa lè túmọ̀ sí rere bọ́dún iṣẹ́ ń parí gbogbo ìdààmú ayé wa máa bọ́dún yìí lọ gbogbo ẹni tó ní èmi àti ẹ̀ ní rí 2026 àwọn náà ní rí 2026 wọ́n máa bá 2025 lọ ni gbogbo ìṣòro tó ní kémi àti ẹ̀ kúrò ká nìṣó a máa fi wọ́n ṣètò pa ni ogun máa ṣẹ́ fèmi àti ẹ̀ ọ̀nà wa máa là ire ayọ̀ máa wá wa rí ire ayé wa máa wá wa rí a máa gbórí ilẹ̀ àlà ìṣe rere èṣù fọ́ ó kọ̀ ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ a máa mú ìpinnu Ọlọ́run ṣe fún ayé wa lórúkọ Jésù gbogbo eré tó kù ní ọdún yìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyè ó máa wọ ẹ̀mí àti ẹ̀rí a ò ní fìbànújẹ́ ṣọdún lórúkọ Jésù àmín.